ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Fún Ìláàfin mo tuntun dé sí gbàgede ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn yóò dé ìbànújẹ́ o. Àní ariwo ayọ̀ látúgbọ́ o nílé Mr. Dada Babátúndé Adékúnlé nítorí wípé ariwo ayọ̀ là ń gbọ́ ní àgbàlá àwọn olódodo. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Dada Babátúndé lọ lọ́jọ́ bí tòní ó yá kábàgbégbá ọpẹ́ o kìkì ọpẹ́ kìkì ògo orin aleluya ló yẹ fọ́ba mi àrí ìró àrá tó dá o sí tó pa ọmọ o. Ǹlẹ́ o Mr. Dada Babátúndé Adékúnlé ẹlẹ́yinjú àánú ènìyàn pàtàkì ẹni tọ́lọ́hun ọba mi yọ́nú sí tó tún kó tẹrú tọmọ mọ́ra. Mo bá ọ yọ̀ wípé ojú rẹ̀ tún rọ́dún o. Àní mo bá ọ dúpẹ́ fún Ìláàfin mo bá ọ dáwọ́ ìdùnnú fọ́ba mi òkè. Happy birthday to you sir. Fún Ìláàfin jẹ́ ń kí ọ délédélé bàbá tó wá bí ọlọ́mọ gógógán. Èkìtì kété ní í ṣe lé o. Èkìtì kété ìlú ọgbọ́n ìlú òye ní í ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Ọ̀rìn Èkìtì níbi tá a gbé bí ọlọ́mọ gangan. Ǹlẹ́ o ọmọ wa ọmọ ẹkùn láòfin. Ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Ọmọ ajẹjẹ sanra ni o. Ǹlẹ́ o ọmọ ẹlẹ́rọ ajẹjẹ sanra ni wọ́n ń pè yín nílé bàbá rẹ̀. Kó o wá gbọ́ bí olúgbó ti ń gbọ́ kó o gbọ́ bí olúgbó ti rí gbò. Kó o dàgbà bí àwọn àgbà kan tí wọ́n fọwọ́ párí tí wọ́n fèrègì jòbì. Ikú kì í pọjọ́ òní bá wọn kú ní rèwerèwe lọ́lọ́ọ̀lọ́hun ọba mi òkè. Ìbànújẹ́ òní filé rẹ ṣe bùgbé o. Ìgbà rẹ tó dùn yìí ọlọ́run ọba mi ò ní jó tó o. Bó o bá wá ṣèyí tán kó o tún ṣèmí sí nínú owó nínú ọlá ọmọ àti ègú tí ń ṣe baálé ọrọ̀. Bó bá wá pẹ́ta lákéwì àrà tí ń pèdè kún Ìláàfin lèmi jẹ́ o. Abẹ́nítòsí o ẹṣẹ́ ti pè wá káwá bá yígbá yẹyẹ yín lárugẹ. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí. Ẹ ti máa gbọ́ páláyọ̀ kan ṣọjọ́ bí.